Kálẹ̀ ní gbogbo ibikíbi tí ẹ ti ní àǹfààní láti máa gbọ́ wa. Ó kí wa káàbọ̀ sí orí ètò ọlọ́sẹ̀ọ̀sẹ̀ wa ẹwà ìṣirò, ibi tí a ti máa ń ṣàlàyé fúnra wa ìwé ọ̀jọ̀gbọ́n K. Stroud àti Dexter Booth. Lẹ́yìn ìsinmi ráńpẹ́ lórí àwọn ètò ọlọ́sẹ̀ọ̀sẹ̀ wa yìí, a máa bẹ̀rẹ̀ ètò eléyìí tó kàn. Pẹ̀lú apá kẹwàá ìwé yìí, níbi tí ọ̀jọ̀gbọ́n tí wọ́n ti fẹ́ mọ̀ ṣàlàyé sequences. Ọ̀jọ̀gbọ́n ní lẹ́yìn ẹ̀kọ́ yìí a gbọ́dọ̀ mọ̀ rí sequence gẹ́gẹ́ bí function. Ẹ rí i pé a ti ṣàlàyé tí sequence jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Tá a bá tiẹ̀ wá gbọ́ yé báyà tá a bá kí ń tẹ̀lé wa, ẹ rí i pé a ti mọ ìtumọ̀ tí sequence jẹ́ nígbà tá a ṣe sequence àti series. Aláwọ̀ ní kí ni o? Ètò nọ́mbà tó yẹ pé ó ṣe kí ni o? Tó jẹ́ pé ó tẹ̀lé òfin. Ètò nọ́mbà tó yẹ pé ó tẹ̀lé òfin òun là ń pè ní sequence. A ti mọ function bákan náà. Tá a bá rí function, a mọ ohun tó já mọ́, a mọ ohun tó túmọ̀ sí. Ọ̀jọ̀gbọ́n ní lẹ́yìn ẹ̀kọ́ yìí a mọ rí function náà gẹ́gẹ́ bí sequence. Nínú àwọn tí wọ́n fẹ́ ká mọ̀ òun náà ni pé tá a bá ti parí ẹ̀kọ́ yìí a gbọ́dọ̀ mọ̀ bá a ṣe lè mọ ya gíráfù sequence bí a tán bá fún wa ní sequence nígbà tá a ti mọ̀ pọ́dọ́gba pẹ̀lú ohun tí a ń pè ní function. Àjásí pé tá a bá ní function ṣe ń pa lè mọ rí gíráfù rẹ̀ yà. Lẹ́yìn ẹ̀kọ́ yìí bákan náà yóò mọ rọrùn fún wa láti mọ ya sequence wa náà ní graph. Náà àwọn tí wọ́n fẹ́ fún wa ká mọ̀ lẹ́yìn ẹ̀kọ́ yìí. Òun náà ni pé sequence táwọn wí yọ wá pé oríṣiríṣi lára rẹ̀. Òun náà lè tá a ti mọ̀ bí anímọ̀wó yẹn tí a mọ̀ sí arithmetic sequence tá a tún pè ní linear sequence. A ní geometric sequence tó tún ṣe exponential sequence, Fibonacci sequence, harmonic sequence àti gbogbo ẹ̀ báwọn lọ. A gbọ́dọ̀ mọ irú àwọn sequence yẹn báyẹn náà. A tún gbọ́dọ̀ mọ̀ láti lè mọ gbé àwọn sequence báyà láti arithmetic ni àbí geometric ni láti mọ gbé wọn sí recursive description. Tàbí bá ṣe lè mọ sí kí ni bá ṣe lè mọ rí recursive sequence. A tún gbọ́dọ̀ mọ̀ bákan náà bá a ṣe lè mọ wá solutions kí ni homogeneous àti linear difference equation wa. Bá a dẹ̀ ṣe lè ṣe mọ mú limit sequence pẹ̀lú pa máa lo àwọn òfin limit eléyìí tá a ti kọ́ sẹ́yìn. Jẹ́ tí ilé yẹn bá yé wa tá a dẹ̀ sì gbọ́ yé. Sequence. Ẹ rí i pé a ti máa ń lo sequence nínú ìgbésí ayé wa. Kí n tó bẹ̀rẹ̀ ẹ̀kọ́ lálẹ́ tòní, ẹ rí i pé mo ṣàlàyé fún wa pé a dé episode 72. Ẹ rí i pé episode kan láti bẹ̀rẹ̀ abẹ̀ láti episode 1, 2, 3, 4, 5, 6, 7. Ẹ rí i pé ètò episode ni. Kọ́lọ́n sọ àjọṣẹ̀ tó ń bọ̀ lọ. Episode òun ló jẹ́ pé a máa ṣe kí ni máa ṣe lọ́sẹ̀ tó ń bọ̀. Episode 73 tó ti bá wọn sequence nìyẹn. Tó bá jẹ́ pé ètò nǹkan kan kò túmọ̀ sí pé yóò mọ jẹ́ nọ́mbà ní gbogbo ìgbà. Tó bá ti jẹ́ pé ètò nǹkan kan tó tẹ̀lé òfin kan, tó yẹ pé òfin yẹn á máa mọ bóyá tó síwájú rẹ̀ tàbí tó wà lẹ́yìn rẹ̀, òun là ń pè ní sequence. Gẹ́gẹ́ bí mo ṣe sọ nínú àpẹẹrẹ sequence, òun náà ní kí ni mo ní bẹ́ẹ̀ bí àwọn episode táwọn yìí. A ti mọ̀ pé episode eléyìí tí ó kàn lọ́sẹ̀ tí ń bọ̀ 73 ni èyí tó ta kàn lọ́sẹ̀ tó lọ òun ní 72. Kó tó kàn sọ̀rọ̀ kọ́ 71. Ẹ rí i pé tòní pẹ̀lú títò wọn á fi mọ eléyìí tí ó kàn. Ìjẹ́tẹ́lẹ̀ wọn bá yé wa náà. Ẹ rí i pé nínú ilé wa bóyá àwọn màmá wa àbáwọn bàbá wa ni tẹ́ pé wọ́n máa ń fi ètò sọ́mọ bíbí. Ẹ rí i pé ó rọrùn tá a bá mọ iye ọjọ́ orí ẹ̀gbọ́n, a lè mọ iye ọjọ́ orí àbúrò. Bóyá ní ìsìn ẹ̀gbọ́n jẹ́ ọmọ ọdún 10, ẹni wọ́n bí lé ọjọ́ ọmọ ọdún 8, ẹni tí wọ́n tún bí lé yìí náà ọjọ́ ọmọ ọdún 6.
rí pé tẹ́ bá ṣàkíyèsí rẹ̀ ọdún méjì wọ́n fi ń jura wọn lọ ajá sí pé ń tó mọ bílé ọdún mẹ́fà àwọn kí lọ́dún tó wọ́n mọ̀ jẹ́ nìsín ọdún mẹ́rin ọdún méjì lẹ́yìn tòun náà tó ti máa so irú àwọn kan báyìí la ń pè ní sequence tàbí kí ni o àwọn ewé yín ẹ̀ta mọ̀ sí pages pé tẹ́ bá ń ka pages aago 1 2 3 4 5 tàbí chapters ok náà ọ̀yà bọ́ sí chapter ilé ìtọ́kàn tó ti máa so àwọn ilé yẹn la ń pè ní kí ni o la ń pè ní sequence kí ni mo pè sequence òun náà ni pé ètò nọ́mbà tàbí ká sọ pé ètò nǹkan kan tó wá jẹ́ pé àwọn ètò yẹn ó tẹ̀lé àwọn òfin tó jẹ́ pé àwọn ètò yẹn ó tẹ̀lé àwọn òfin gẹ́gẹ́ bá pèjú ètí bá ní 3 5 7 9 ọ̀họ́ sequence lélẹ́yìí o ẹ̀rí 3 yìí o òun lá máa pè ní first term so díẹ̀ 5 yìí náà táàmù kan lòun náà òun ṣe second term 7 yìí táàmù kan lòun náà 9 náà táàmù kan náà ni o ẹ̀rí pé tẹ́ bá yẹ̀ ẹ́ wò ìtumọ̀ náà ni pé sequence yìí tún lọ síwájú torí ọmọ mẹ́ta yìí mo lọ́mọ mẹ́ta yìí tí a ń pè ní ellipses tó bá wà lẹ́yìn rẹ̀ ẹ̀rí pé nígbà tá a ṣe set à ń sọ pé n tó túmọ̀ sí ni pé nǹkan tún kù lẹ́yìn rẹ̀ so ìtumọ̀ náà ni pé kí ni o sequence yìí sì tún lọ tẹ́ bá ṣàkíyèsí rẹ̀ ẹ̀rí pọ́ tẹ̀ láwọn òfin kan pẹ̀lú òfin yẹn mo lè mọ tí ó kàn lẹ́yìn 9 ṣe pé 3 ní 5 ò ní ó mì pé 2 ló kún 3 tá a fi mọ 5 2 ló kún 5 tó fi fún wa ní 7 2 ló kún 7 tó fi fún wa ní 9 ajá sí pé tí wọ́n bá fẹ́ ká mọ àwọn táàmù 5 lẹ́yìn 9 yà lè máa mọ̀ àwọn náà ní ọmọ jẹ́ kí ni 11 tá a bá ro 2 mọ́ 9 13 tá a bá ro 2 mọ́ 11 15 tá a bá ro 2 mọ́ 13 17 tá a bá ro 2 mọ́ 15 19 tá a bá ro 2 mọ́ ìyẹn so àwọn ilé là ń ṣe kí ni o là ń pè ní sequence wá ra àwọn nọ́mbà wọn lọ́kọ̀ọ̀kan tá a ní wọ́n ṣe ń tà ń pè ní kí ni táàmù yẹn òun lá máa pè ní element tàbí member so element tàbí member sequence wa lè pín sọ́nà méjì o a lè ní finite sequence a dẹ̀ sì lè ní kí ni o infinite sequence kí la máa pè ní finite sequence kí la máa pè ní infinite sequence a máa mọ̀ túmọ̀ ọ̀rọ̀ láti bí ọ̀rọ̀ gangan fúnra lára rẹ̀ tó bá jẹ́ pé sequence mi kò lópin kí la fi mọ̀ pé olópin òun náà ní ta bá ní ellipses báyà ní ìsinmi onírú sequence kan báyìí 1 2 3 4 ẹ rí pé sequence yìí ìtọ́kọ́ mọ̀ ni o torí lẹ́yìn 4 ya mọ̀ pé tí ó kà lẹ́yìn rẹ̀ òun náà ní 5 ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ náà ni pé sequence yìí kò lópin torí ìtumọ̀ dot tá a mọ̀ sí ellipses yẹn ni pé ó tún lọ àmọ́ bí tó dé so ti yaba ajá sí pé lẹ́yìn 4 mo lè ní 5 6 7 8 9 kódà téèyàn bá ń ká lọ lọ́gọ́rùn-ún ọdún sásìkò èèyàn ò lè ṣe kí ni o èèyàn ò lè ká tán ò láńpẹ́ ní kí ni infinite sequence tó bá jẹ́ pé àwọn element tí ń bẹ́nu sequence yẹn ò lópin àwọn láńpẹ́ ní kí ni o a máa pè ní infinite sequence wá rí finite sequence bákan náà òun náà ní pé tó wáyé pé àwọn tó bá wà nù rẹ̀ wọ́n bá lópin o gẹ́gẹ́ bí àpèjúwe tí bá nírú nǹkan báyìí a b c d e táyé pé sequence ní tọ́lá lè kọ sequence náà ẹ má jẹ́ ó dàrú pẹ̀lú set o máa padà sọ yàtọ̀ tó wà láàrin òun àti set so sequence lẹ́yìn náà a b c d e sequence tó jẹ́ pé element márùn ló ní finite sequence tó rà lè ka iye àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ tán a dẹ̀ sọ fún wa pé kò túmọ̀ sí pé ellipses bá ti wà nù kankan kò túmọ̀ sí pé ó ń sọ pé infinite sequence ni o àkàràṣe tí máa nírun kan báyìí 1 2 3 4 tí máa fi dot sí lẹ́yìn rẹ̀ tí máa tún wà ní 11 12 nítòótọ́ ellipses wà ń bẹ̀ tó ń sọ fún wa pé lẹ́yìn 4 àwọn element míì tún wà lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n tẹ́ bá ṣàkíyèsí wọ́n tún padà bẹ̀ látòrí fún padà so tàfi wà ní 12 omi ìpè tẹ́ bá fẹ́ mọ̀ bóyá finite lọ́jọ́ àbí infinite intẹ́mọ̀ ṣàkíyèsí òun náà ní tó wà lẹ́yìn intẹ́mọ̀ ṣàkíyèsí òun náà ní tó wà lẹ́yìn nínú àpẹẹrẹ sequence òun náà tàbá nírò nǹkan báyìí 0 1 0 1 0 1 0 1 ẹ̀rí sequence lòun náà torí ètò nọ́mbà ni ètò ó tẹ̀lé òfin kí lófin tó tẹ̀lé òun náà ní pé lẹ́yìn 0 1 lọ́kàn lẹ́yìn 1 0 lọ́kàn lẹ́yìn 1 0 lọ́kàn lẹ́yìn 0 1 lọ́kàn sequence ni òun là ń pè ní kíni alternating 0 ọ̀yà ẹjẹ́ ń bè lọ́dọ̀ wa ṣé infinite sequence lè yà bí finite sequence infinite sequence ẹ̀rí pé àwọn àǹtẹnumọ́ kankan
òun náà ni pé sequence alétò nọ́mbà kan ni o ètò òun là ń pè ní order. Wá rí order nínú set ó lè jẹ́ pé láti iwájú lọ sẹ́yìn, bẹ́ẹ̀ láti first term lọ sí last term, ó dẹ̀ sì lè jẹ́ láti last term lọ wá sí first term. Ṣé pé mo ní nínú episode tá a dé nínú àwọn ẹ̀kọ́ ọlọ́sẹ̀ẹ̀sẹ̀ wa aládé episode 72 báyìí, mo lè mọ̀ tó bó ṣe wà báyà ké ní episode 72 71 70 69 dérí 1 ètò kan ni. Ètò náà sì ń tẹ̀ lófin torí mo mọ̀ pé lẹ́yìn 72 71 ni ó kàn torí mo tó látorí kọ́ọ̀dì ni. So ti bá wọn, so ó tún lè wá láti ìbẹ̀rẹ̀ náà 1 2 3 4 5, so ká mọ̀ tó láti ìbẹ̀rẹ̀ lọ sókè tàbí látòkè wá sísàlẹ̀ kò ṣe kí ni o, kò ní ìtumọ̀ kankan náà ni ó mọ̀ fún wa níwọ̀n gbà tó jẹ́ pé kí ni o, àmọ́ dàrú láàrin. So ti bá wọn, sequence náà ni ó mọ̀ jẹ́. Wá rí pé yọmọ dàrú mọ́pọ̀lọpọ̀ lójú o pé à ń rí element gẹ́gẹ́ bá a ṣe mọ́ rí nínú set, a sì tún rí basis pẹ̀lú gẹ́gẹ́ bá a ṣe mọ́ rí nínú set. Máa wò pé kí wá ní ìyàtọ̀ tó wà láàrin sequence àti set. Bẹ́ẹ̀ ni ìyàtọ̀ wà láàrin àwọn méjèèjì o. Nínú ìyàtọ̀ tó wà láàrin sequence àti set, wọ́n náà ní pé tá a bá ní set gangan fúnra lára rẹ̀ rí pé alákòójọ kan lòun o, àbí ṣùgbọ́n àwọn terms tó wà nínú set, so ti bá wọn, a lè mọ̀mọ́ tó wọn. Gẹ́gẹ́ bí àpèjúwe nísìn, tá a bá ní set of fuels, rí pé tá a bá fẹ́ gbé lágbọ́nrin sequence AEIOU òun ló lè ṣiṣẹ́, tàbí kí n sọ pé UOIEA torí òun ni ó sọ pé kí náà o àti ìsàlẹ̀ wọn ti kò lẹ́yìn UO ní ó kàn torí àtorí ìkọ̀dì ni wọ́n tò. Ṣùgbọ́n sẹ́ẹ̀tì bákan náà tí bá ní set of vowels kò kí dandan kéèntó láti ibi tó ti bẹ̀rẹ̀ tàbí látẹ̀yìn tó parí sí, mo lè sọ pé OAIEU. So ti tó bá láti jẹ́ pé gbogbo àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ ni mo tò tán, sẹ́ẹ̀tì náà ni. So ti bá wá rí ní sequence náà nọ́mbà kan tàbí element kan ọmọ lè wájú kan lọ. So ti bá pé tá bá wo orun kan báyìí nìsín, rí pé sequence ta ní alternating 0 pé lẹ́yìn 0 1 lọ́kàn, lẹ́yìn 1 0 lọ́kàn, rí pé 1 ń wá nígbà àgbà tàbí tó jù bá ń lọ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní 0 rí tá a bá wọn sọ̀rọ̀ set yìí 0 àti 1 lásán náà ni o. So ti bá wọn, so tí wọ́n bá ní kẹ́ wá inti cardinality wọn mọ̀ jẹ́, so tí wọ́n bá ní ká wá inti cardinality yẹn mọ̀ jẹ́, rí pé cardinality set yẹn 2 ni o. Pé cardinality set yẹn 2 òun náà ni ó mọ̀ ṣe kí ni o, òun náà ni yóò mọ̀ jẹ́. So 2 òun náà ni ó mọ̀ jẹ́. Bẹ́ẹ̀ tẹ́lẹ̀ yìí ó lọ lóríṣiríṣi inú àwọn ìyàtọ̀ méjèèjì tó wà láàrin kí ni o, set àti sequence nìyẹn. So ìyàtọ̀ tó wà láàrin set àti sequence nìyẹn. Ìjẹ́ tẹ́lẹ̀ yẹn bá yé wa, ẹ jẹ́ ká bọ́ sí frame alákọ̀ọ́kọ́. Ọ̀jọ̀gbọ́n ní gbogbo function ẹ má gbàgbé nínú elédè kúkúrú òun náà ni pé tá a wá ní function, òun náà ni in tí máa ń sọ àjọṣe tó wà láàrin kí ni o, dependent variable àti independent variable. Gẹ́gẹ́ bí àpèjúwe tí bá ní y is equal to f of x, so tí a ní x wa níbí báyìí òun ni independent variable, so tí a dẹ̀ sì ní y wa kó mọ a ní kó wọn jẹ́ kí ni o, dependent variable. So yà bá wọn, so òun jẹ́ dependent variable. Wá rí function kí function ká pa pé ní f tó jẹ́ pé ẹ mọ̀ pé tá a bá ní function a máa ní input òun náà ló ṣe kí ni o, òun ni mo ń gbé output jáde fún wa. Ẹ̀ṣẹ̀ ìpa ní independent variable lẹ́ẹ̀kankan ìkankan láàfin sí tí ó fi lọ fún wa ní ètò míì padà. So tí ẹ bá wọn, so ìkankan láàfin sí ní ó fi ṣe kí ni o, ló fi fún wa ní ètò míì padà. Gẹ́gẹ́ bí àpèjúwe tí bá ní y is equal to x squared, tí bá sọ pé s is equal to 2 input kan ni o. So tí bá wọn, tí bá sọ pé s is equal to 2 input kan ni, rí pé kí ni ó máa jẹ́ output mi, ẹ̀yọ́ wọn jẹ́ 2 square tí ń ṣe 4, mo fi 2 sí. So tí bá wọn,
kí ni mò ń ní lẹ́yìn rẹ̀ mo ní kí ni o mò ń ní 4 ó ń gbé 4 jáde so ó ń gbé 4 jáde mo bí agbó àlàyé yẹn yékéyéké bọ́ so tá bá ní function kan tó yẹ pé tá bá fi input yẹn sí táwọn tí ó mọ jẹ́ ń tá mọ fi sí tó jẹ́ input àwọn bóyá positive ni o àbí negative integer ẹ má gbàgbé tá bá ní integer ṣe ń pé a lè pín sí ìdá mẹ́ta bóyá positive negative àti kí ni o àti 0 so tó yẹ pé àwọn tá ń fi sí positive àbí negative ni so tí ẹ tó wà ń fún wa ní output lágbọ́n ní sequence number kan àti sọ fún wa pé sequence lè ní àwọn ètò tó yẹ pé bá òfin kan mu so tí ẹ irú function náà báyẹn a máa pè ní sequence ẹ máa wò gẹ́gẹ́ bí àpèjúwe náà ní sí tí bá ní f of n is equal to 5n minus 2 so tí n mi jẹ́ kí ni o n greater or equal to 1 kí ni ìtumọ̀ eléyìí ẹjá kẹ́kọ̀ọ́ kan bí wáyé so tá bá fẹ́ sọ pé ìtumọ̀ eléyìí tá bá fẹ́ sọ pé n greater or equal to 1 òun náà ni pé kí ni o n is positive so tí bá so pé n ju 1 lọ adẹ̀ tí mọ̀ pé àwọn n ju 1 lọ tàbí dọ́gba pẹ̀lú wọn wọ́n lè kọ́ báyìí bóyá n greater or equal to 1 tàbí n greater than 0 tó wá gbé n greater than 0 ìtumọ̀ tó ń sọ fún ẹnìyẹn náà ni pé n jẹ́ positive n greater or equal to 1 òun náà ni pé kí ni o n jẹ́ positive àdẹ̀mọ̀ pé àwọn positive àwọn lọ́wọ́ wà lápá tún 0 ní number line wa so tí máa gẹ́ bí 1 2 3 4 so ìtumọ̀ náà ni pé tá bá mú positive number báyìí tá bá fi sí tí function adẹ́sì jẹ́ kí ni o fn minus 1 ṣe pé input aláwọ̀kọ́ tá fi sí bí báyìí 1 kí ni ọmọ jẹ́ bá 5 times 1 minus 2 ẹ́ di pé yẹn jẹ́ 3 àbí tá bá fi input mìíràn sí so tí máa so ilé ọ̀nà jẹ́ 5 times 2 minus 2 ìyẹn jẹ́ 8 àbí tá bá tún fi input mìíràn sí ẹ rí pé lẹ́yìn 1 tá kan tún ṣe pé sequence là ń fi sí lẹ́yìn rẹ̀ náà 5 times 3 minus 2 so 15 minus 2 ó jẹ́ 13 ẹ rí pé tẹ́ bá ṣàkíyèsí gbogbo input tó jẹ́ pé sequence náà ló ṣe kẹ́yìn tá a ní lágbọ́nrin output wa sequence lòun náà 3 8 13 ẹ rí kó ń túmọ̀ sí pé ká máa multiply nọ́mbà kan pẹ̀lú 5 àbí ká máa yọ 2 kúrò ńbẹ̀ mo bá gbọ́ yẹ ayé bá wọn so ká máa yọ 2 kúrò ńbẹ̀ so ọ̀jọ̀gbọ́n náà ló fi àṣọ pé kí náà kágbé bá tún wà ní f of n táìpé function mi jẹ́ 6 minus 3n táìpé n mi náà tún jẹ́ positive integer báyìí ẹ má gbàgbé a ní tó bá yẹ positive integer ó mi pé n greater or equal to 1 tàbí n greater than 0 so ti ẹ gbé kí ni first 3 terms tá máa ní bí báyìí first 3 term wa yóò máa jẹ́ f of 1 input aláwọ̀kọ́ bá so 6 minus 3 tí ń ṣe 3 f of 2 6 minus 6 ó jẹ́ 0 àbí f of 3 so tí máa 6 minus 9 tí ń ṣe minus 3 ẹ pé tẹ́ bá ṣàkíyèsí a ní 3 0 minus 3 sequence kan náà ni òun náà kò túmọ̀ sí pé tán bá sọ pé first term wọn àlá máa fi sí gbogbo ìgbà so tí ẹ bá wọn ìdí tá a fi mọ̀ pé kèsè wọn àlá máa fi sí gbogbo ìgbà ní kápẹ́ bá ní enemy greater or equal to 0 ni ṣe ń pé tí ó mọ jẹ́ input aláwọ̀kọ́ tí bàbá fi sí bíbá ìgbà ìpọ́n ní ẹni ó ṣe kí ni o ó kó 0 sínú àjásí pé tí ó mọ jẹ́ first term bíbá yìí máa fi input aláwọ̀kọ́ mi jẹ́ 0 lẹ́yìn rẹ̀ 1 lẹ́yìn rẹ̀ 2 so ká dì mọ́wọ́ so nínú àwọn short form tá a fẹ́ lè consequence náà ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa ń kọ́ báyìí pé xn s yẹn ni sequence n yẹn náà ni kí ni o number of term rẹ̀ sẹ́yìn pàtó sọ tí term jẹ́ fún wa ajá sí pé tí wọ́n sọ pé x5 mo ń sọ pé kí ni o mo ń sọ pé fifth term náà ni mo ń sọ̀rọ̀ lé lórí yẹn ọ̀yà ẹ jẹ́ ká bọ̀ sí frame tó kàn ọ̀jọ̀gbọ́n fẹ́ mọ̀ ṣàlàyé graph of sequences ẹ rí i pé a ti rí function gẹ́gẹ́ bí sequence báyìí o torí function a mọ̀ pé tí wọ́n ń gba input ni tó dẹ̀ ṣe máa ń gbé output jáde lẹ́ẹ̀kan a fi input positive integer sí alọ́bẹ̀ látòrí 1 2 3 sequence nítorí lẹ́yìn 3 a tún máa mọ nọ́mbà tó tún kàn lẹ́yìn rẹ̀ lẹ́yìn nọ́mbà tó tún kàn lẹ́yìn 3 a tún máa mọ èyí tó tún kàn lẹ́yìn òun náà sequence ni a ló ń fún wa ní sequence a sì ti mọ̀ pa lè mọ ya sequence a ti mọ̀ pa lè mọ ya function tàbí pé bá ní function mi tí bá ní linear function bá gẹ́gẹ́ bí àpèjúwe báyìí tí bá ní 3s plus 5 tó bá pọ̀ ní f of s mi
wọ́n mọ̀ pé tí n bá yarú eléyìí straight line ni màá máa ní o so ti bá wọn a mọ̀ pé táyé pé quadratic expression ni function wa quadratic ni o a mọ̀ pé curve like la máa ní báwọn náà so ìgbà tá ti wá ṣàfiwé function gẹ́gẹ́ bí sequence náà ajásí pé a lè mọ yí àwọn náà ní graph so ti bá wọn torí mo ti mọ̀ pé in tí ó mọ jẹ́ output sequence náà yóò mọ jẹ́ sequence kí ni o àwọn nọ́mbà ni so ti bá wọn so ajásí pé graph sequence yóò mọ ní kí ni o collection tàbí àkójọ àwọn kí ni o isolated point ní Cartesian plane wa inú tí mo ń gbìyànjú láti sọ ní ká pé bá ní f of n is equal to 1 divided by 2 raised power n tí n mi wá jẹ́ kí ni o 0 1 2 3 ṣe ń pé ní sequence one sin tí bá fi nọ́mbà alákọ̀ọ́kọ́ sí tí ń ṣe 0 màá ní f of 0 yóò mọ̀ jẹ́ 1 so yà bó ṣe jẹ́ 1 báwọn ṣe ń pé first term ń sìn mí báyìí kò túmọ̀ sí pé 1 àmọ́ kọ́kọ́ fi ṣe ní 0 mo fi ṣe nítorí wọ́n ní 0 ló yẹ kó ti bẹ̀rẹ̀ so tí báwọn so f of 1 òun náà mọ̀ jẹ́ kí ni o half àbí f of 2 yóò mọ̀ jẹ́ kí ni o 1/4 ìtumọ̀ náà ni pé 1/2 raised power 2 so ti ṣe ń pé in tí sequence yẹn túmọ̀ sí ni pé half raised power 0 half raised power 1 half raised power 2 half raised power 3 nígbà pé tí wọ́n fún wa gẹ́gẹ́ bí kí ni o function wa lélẹ̀ in tó mú sequence wa wá ní kí ẹni wa máa bẹ̀rẹ̀ látòrí 0 àjásí pé first time wọ́n mọ̀ jẹ́ pé ibi tí bá ti rí ẹni kẹ́ fi 0 sí second time wọ́n mọ̀ jẹ́ pé ibi tí bá ti rí ẹni kẹ́ fi 1 sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ti yẹn báwọn so àjásí pé f of 3 yóò mọ̀ jẹ́ 1 divided by 8 ọ̀yà bó wà ní tí bá fẹ́ yà láti yà òun náà kò lè rárá wọn ẹ rí i pé kí là ń fi sí kí ni input wa báwọn tẹ́ bá gbàgbé ẹ rí i pé input wa jẹ́ kí ni o input wa ó jẹ́ láti kí ni o láti 0 àní ẹni wa jẹ́ láti 0 1 2 3 lọ báwọn àjásí pé òun ní input wa yóò mọ̀ ṣe déédéé pẹ̀lú independent variable ní x axis tá a bá gbé sí Cartesian plane so output ohun tí ó mọ̀ wà ní y axis wa òun náà lè sì tó ń gbé jáde so ajásí pé tí bá ṣerú nǹkan báyìí mo ní kí ni o mo ní input mi bí báyìí point of origin ṣe pé lẹ́yìn rẹ̀ a ní 1 2 3 4 5 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so tí wà ọ̀yà ẹ̀rí pé àwọn tá ń rí níbí báyìí náà 1/2 pé 1 so ajásí pé eléyìí tí máa mú scale mi kọjá 0.5 eléyìí ó jẹ́ 1 àbí 1.5 2 so tí wà so 2.5 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀yà tá bá ṣe láàkọ́kọ́ nígbà tí ẹni mi jẹ́ 0 kí la lélẹ̀ jẹ́ 1 ẹgbẹ́ 1 bí báyìí so tí wà ìgbà tí input mi tó jẹ́ 1 ó jẹ́ half dẹ̀ ń dọ́gba pẹ̀lú kí ni 0.5 òun rèé ìgbà tó jẹ́ 2 mo ní 1/4 ń dọ́gba pẹ̀lú kí ni 0.25 àbí so tí wà so ìgbà tó jẹ́ ìgbà tí ó jẹ́ 1/8 bákan náà ìwẹ̀ so tí ìgbà tó jẹ́ 1 ìgbà tí ẹni mi tó jẹ́ 3 àbí àní 1/8 wọ́n mọ̀ dọ́gba pẹ̀lú 0.125 ṣe pé irú bíbá yìí ló wọ́n wà so tí bá pé tá bá padà ṣe lọ tá fà pé bí kọ́fù yóò sì mọ́ lọ ni tá tún wá nǹkan mí lẹ́yìn rẹ̀ ṣe pé wọ́n mọ̀ jẹ́ 1 divided by 32 ohun tí ó mọ̀ jẹ́ so tá bá ní 1 divided by 32 0.033 so yóò mọ̀ wá bí irú bíbá ẹ dákun ṣe agbọ́ àlàyé yẹn yékéyéké ẹ rí pé graph náà tẹ́ bá ṣàkíyèsí rẹ̀ à ń ní àwọn eléyìí tó ṣe kí ni o tó jẹ́ bí isolated point nínú wọn tó sì ń sọ pé sequence torí lẹ́yìn eléyìí a lè mọ tó kún tọ́lá láàfo tó ń wà láàrin aláwọ̀kọ́ sẹ́lẹ̀ kejì à ń mọ ohun tí ó kàn lẹ́yìn rẹ̀ so a mọ eléyìí tí ó kàn lẹ́yìn rẹ̀ táwa lọ mọ̀ àwa ní àwọn àpẹẹrẹ sequence lóríṣiríṣi o alákọ̀ọ́kọ́ eléyìí tí ọ̀jọ̀gbọ́n tó fẹ́ ṣàlàyé fún ọ là ń pè ní kí ni arithmetic sequence ẹ̀rí arithmetic sequence yóò kọ́ míì tí wọ́n ń fún ọ là ń pè ní kí ni linear sequence kí là ń pè ní linear sequence kí là ń pè ní arithmetic sequence kan náà ni o a dẹ̀ ti mọ̀ pé túmọ̀ sequence òun náà ni pé kí ni ètò nọ́mbà kan tó yẹ kó tẹ̀ lófin tó yẹ pé tá a bá mọ
in tó jẹ́ alákọ̀ọ́kọ́ rẹ̀ a mọ̀ tí ó kàn lẹ́yìn ta alákọ̀ọ́kọ́ so ti yé bá wọn so tó bá jẹ́ pé in tó wà difference tó wà láàrin táàmù alákọ̀ọ́kọ́ àti táàmù ẹlẹ́ẹ̀kejì táyé pé constant ló ń fún wa difference tó wà láàrin táàmù kan àtèyí tó tẹ̀lé táyé pé constant ló ń fún wa so ti yé bá wọn òun náà ni pé àkàlàṣe ajẹ́pẹ́ a máa yọ nọ́mbà kan náà kó nu alákọ̀ọ́kọ́ láti fi rí ẹlẹ́ẹ̀kejì ẹ wo àpẹẹrẹ tí mo kọ yìí 1 4 7 10 13 ẹ pé tẹ bá ṣàkíyèsí wọn first term bíbá yìí 1 ni o second term jẹ́ 4 ẹ rí i pé third term jẹ́ 7 bó la ṣe mọ second term so ti yé bá òun náà ni pé mo ro 3 mọ́ 1 òun ló fi ṣe kí ni o òun ló fi fún mi ní first term ló fi fún mi ní second term padà mo tún ro 3 mọ́ 4 òun mo tún fi mọ táàmù tọ́kàn so mo tún ro 3 mọ́ ló fi fún mi 10 ajá sí pé táàmù tí ọmọ kan lẹ́yìn 13 16 tó bá jẹ́ pé à ń ro constant kankan náà nọ́mbà kan náà là ń rò mọ́ àwọn subsequent terms láti fi mọ táàmù tọ́kàn o a máa pè ní arithmetic sequence àwa lè mọ ro máa dẹ̀ sì lè mọ yọ kúrò ṣe ìpa ní ọ̀dà òun a ló lè wá láti bẹ̀rẹ̀ ó dẹ̀ sì lè wá láti parí ajá sí pé tí wọ́n bá sọ pé irú nǹkan báyìí 16 13 10 7 4 1 bẹ́ẹ̀ ni sequence lòun náà arithmetic dẹ̀ sì ní pẹ̀lú tí a túmọ̀ sí linear sequence torí ẹni tó jẹ́ kí ni o tó jẹ́ àjọṣe tó wà láàrin sequence táàmù alákọ̀ọ́kọ́ àti èyí tó tẹ̀lé ó dàbí pé mo yọ 3 kóònù ara wọn ẹgbẹ́ tí mo yọ 3 kóònù 16 ni ó fún mi 13 3 kóònù 13 ni ó fi fún mi 10 3 kóònù 10 ni ó fi fún mi ní 7 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ wá rí arithmetic sequence yìí o ó láwọn fọ́múlà tá a fi lè mọ gbé ní tí ó wà jáde ẹ kí ká pọ́n kọrú nǹkan báyìí fún mi 1 4 7 10 13 ẹ rí i pé tó fún mi ní báyìí lórí táàmù ẹlẹ́ẹ̀karùn-ún lóde ká pé béèrè wá sọ fún mi pé kí n wá 100 times ẹ pé yóò nira àti mọ̀ wá o ṣùgbọ́n ọgbọ́n tó dópin ọ̀nà tó yá kánmọ́kánmọ́ tá a fi lè mọ̀ ṣe ọwà o òun náà ni pé mo ti mọ̀ pé first term mi ká sọ pé first term wá jẹ́ a first term ká pè ní a so ti bá wọn sẹ́yìn pé second term ó mì pé a ní nọ́mbà kan náà ni ó mọ gun táàmù tọ́kàn ká tó kàn mìíràn ajá sí pé a plus d ká sọ pé n tó ń ṣe kí ni ohun tó ń kun yẹn ká pè ní d a máa ń pè ní common difference ní arithmetic progression so ti bá wọn ajá sí pé difference kan ló kọ́ dàbí ẹ wo bí bíbá yìí náà nísìn a ní 1 lẹ́yìn 1 4 ni ẹ rí pé difference kan ló kún so ti bá wọn lẹ́yìn 4 a ní 7 difference mélòó ló kún ó mì pé ká tó mọ táàmù ẹlẹ́ẹ̀kẹta òun àrò àwọn tó ń jẹ́ constant tó fi ń kún lẹ́ẹ̀mejì ló fi jẹ́ pé 1 plus 3 plus 3 ọmọ ìgbẹ́ tá a bá tún fẹ́ mọ tó tún kún lẹ́yìn 7 tó ń ṣe 10 yẹn difference yẹn mẹ́ta lá máa rò mọ́ láfi mọ ẹlẹ́ẹ̀kẹrin so ti bá wọn so òun náà ni pé lákòótán ní mathematical device òun náà ni pé third term mi náà mọ jẹ́ kí ni o a plus 2d difference méjì ní ó kún ẹ wò bí báyìí difference mélòó ló kún ele 3 la fi mọ 4 mélòó ló kún ta fi mọ 7 ẹ pé ta bá tún ro 3 mọ 4 ló fi fún wa 7 ṣùgbọ́n ká tó get 4 kan náà 3 kan ti rò mọ́ so ti bá wọn ẹ rí pé ta bá tún ro 3 mọ 7 ó fún wa ní 10 ṣùgbọ́n ká tó get 7 gangan náà tẹ́lẹ̀ náà a ro 3 kan mọ́ ká tó get ká tó ro 3 mọ́ ká tó get 7 àtún ro 3 kan mọ́ òun náà so ajá sí pé first term tó bá jẹ́ a second term yóò mọ̀ jẹ́ a plus d torí difference kan ní third term yóò mọ̀ jẹ́ a plus 2d fourth term kí ló wọ́n mọ̀ jẹ́ o a plus 3d ṣe ṣàkíyèsí nǹkan kan ajá sí pé fifth term yóò mọ̀ jẹ́ kí ni o a plus 4d ọ̀yà kí ni 100th term wọ́n máa jẹ́ báwọn ajá sí pé difference mélòó ní ọmọ ogun difference 99 a plus 99d ọ̀yà tí wọ́n bá ní ká ṣe ń ṣàkíyèsí nǹkan kan ìgbà tí mo ń wá first term ó dàbí pé kò sí kíni o kò sí difference kankan ò tí ì gùn second term difference kan ló gùn second 1 third 2 fourth 3 ẹ rí pé tá bá ní táàmù kan àwọn tó ń jẹ́ difference tí ń kún yẹn à ń yọ wọn àkóónú táàmù yẹn ló fi ń jẹ́ iye difference tá a rò mọ́ ìgbà tí mo ní 100th term
mo yọ 1 kó 100 ló fi fún mi 99 mo fi ní 99d ajá sí pé tí bá fẹ́ wá 1000 stamp pẹ̀lú àwọn òfin yẹ́ dípò fi hàn rẹwà tó ló ń tẹ̀lé àwọn òfin kọ̀ọ̀kan ní 1000 stamp ẹgbẹ́ yọ 1 kó 1000 náà yóò máa jẹ́ a plus 999d ṣàgbálà yìí báwọn ajá sí pé kí ni log after mọ́ jẹ́ báwọn log after yóò máa jẹ́ ọ̀yà ẹja sọ kí ni log after mọ́ jẹ́ báwọn sáré ni tí ó sọ log after mọ́ jẹ́ kí ni o a plus log after minus 1d nígbà tí mo bá ń ṣe kí ni o à ń yọ 1 kúrò níbẹ̀ gbàtà tí mo gbé à ń yọ 1 kúrò níbẹ̀ jẹ́ tí eléyàn bá yé wa tá dẹ̀ sí gbọ́yé ok àwọn kan láwọn ò rí screen mi mọ́ ẹ jẹ́ kí n tún gbé wá fún wa ká ti mọ rí báyìí padà ok so a plus 999 ajá sí pé nth term ẹ di pé láti fi mọ̀ à ń ṣe kí ni a yọ 1 kó nu táàmù yẹn ajá sí pé òun náà mọ̀ jẹ́ kí ni n minus 1d ilé là ń pè ní kí ni last term òun là ń pè ní last term ajá sí pé nínú sequence eléyìí tí wọ́n fún wa níbí báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a bá rò ẹ wò ẹ̀gbọ́n fún wa ní irú sequence yìí 1 4 7 10 13 16 báwọn lọ so tí bẹ́ẹ̀ ni wàá sọ pé kí n find kí ni x35 mo ní ká má gbàgbé pé x35 yẹn òun túmọ̀ sí pé kí ni o element wo ló wà ní táàmù 35 terms a dẹ̀ ti gbàgbé pẹ̀lú nta kọ́ sẹ́yìn nísìn and tá bá ní 35 terms yóò mọ̀ dọ́ wa pẹ̀lú kí ni a plus kí ni difference mi ò láyọ̀ ọmọ ọkùn 34d ẹ kàn mọ̀ yọ 1 kó nu ilé lẹ́fì mọ̀ iye difference tẹ́ mọ̀ ọ̀rọ̀ mọ̀ a dẹ̀ ti mọ̀ pé a wa ní first term ìtọ́jà láọ̀kọ́ a mi bíbà jẹ́ 1 so tí bá difference yìí òun náà tá à ń rò mọ́ nọ́mbà kan tá à ń rò mọ́ tó fi ń kun yẹn àzọ̀pọ̀ òun jẹ́ 3 ajá sí pílẹ̀ ọmọ jẹ́ kí ni o a plus 34d tí èmi dẹ̀ sì jẹ́ 1 so tí bá yóò máa jẹ́ 1 plus 2102 tí ń ṣe 103 ṣe mọ̀ pọ́rọ̀ ọ̀run ó dẹ̀ dá ṣe kí ni ó ṣàǹfààní ju kí n ṣe mọ́ ṣe kí ni kí n mọ́ ro mọ́ ọlọ́yọ̀ kọ̀ọ̀kan lọ kí n mọ́ ro mọ́ ọlọ́yọ̀ kọ̀ọ̀kan lọ nínú àwọn àpẹẹrẹ ìmíràn tá a fẹ́ ṣe mí báyìí lẹ́yìn ìgbà tá a ti mọ arithmetic sequence tá a dẹ̀ ṣàlàyé pé arithmetic sequence ó kọ mìíràn tá a lè fún òun náà lè linear sequence nínú àwọn nǹkan mìíràn tá a fẹ́ kọ òun náà ni à ń pè ní geometric sequence tó ti bá wọn ẹ̀rí geometric sequence ń tiẹ̀ o táàmù kọ̀ọ̀kan bẹ́ẹ̀ á mọ̀ ọ́n rí pẹ̀lú pé a máa ṣe kí ni a máa multiply táàmù àkọ́kọ́ pẹ̀lú constant ẹ rí i pé fún arithmetic progression a mọ̀ ọ́n rí pẹ̀lú pé a mọ̀ ọ́n rò tàbí a mọ̀ yọ constant kúrò nù táàmù kan láti fi mọ̀ èyí tọ́kàn ṣùgbọ́n geometric sequence òun náà ni pé kí ni a máa multiply tàbí a mọ̀ divide táàmù kan pẹ̀lú táàmù èyí tọ́kàn láti fi mọ̀ èyí tọ́kàn lẹ́yìn rẹ̀ ẹ wò gẹ́gẹ́ bí àpèjúwe ní sì ti bá ní 2 4 6 8 2 4 8 16 32 64 128 àti bẹ́ẹ̀ lọ 2 4 8 16 32 64 àti bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ bẹ́ẹ̀ lọ wà ṣe linear sequence lélẹ́yìí ẹ rí i pé ọkọ̀ọ̀kan fẹ́ jọ linear sequence torí mo lè ṣe kí ni mo lè sọ pé mo ń ro 2 mọ́ ilé yìí ló fi jẹ́ fọ̀bẹ̀ ń gbọ́dọ̀ dúró bẹ́ẹ̀ mo gbọ́dọ̀ ṣe kí ni ṣàyẹ̀wò táàmù kejì àti táàmù kẹta tọ́ra ti mọ̀ pé sequence ni nínú àwọn tí ó jófin yẹn tó bá ń bá alákọ̀ọ́kọ́ ṣiṣẹ́ gbọ́dọ̀ tún ṣe kí ni ó dẹ̀ tún gbọ́dọ̀ bá ẹlẹ́ẹ̀kejì iṣẹ́ náà pẹ̀lú ṣùgbọ́n tẹ bá ṣàkíyèsí ẹ rí pé a multiply 2 pọ̀ mọ́ alákọ̀ọ́kọ́ yìí ló fi fún mi ní ntókù tí ń ṣe 4 mo tún multiply 4 pọ̀ mọ́ 2 ló fi fún mi ní 8 mo tún multiply 8 pọ̀ mọ́ 2 ló fi fún mi 16 àti báwọn lọ so ti yé báwọn so a máa multiply pẹ̀lú 2 ẹ̀rù àdẹ̀sọ fún wa pé sequence ó lè bẹ̀rẹ̀ látẹ̀yìn náà mo ní 128 64
ajá sí pé ní bíbá yá ni mo multiply pẹ̀lú 2 mọ́ a máa ṣe kí ni a máa divide pẹ̀lú 2 so ti bá so ajá sí pé tá a bá multiply pẹ̀lú 2 tá a bá ń ṣe kí ni tá a bá ń divide pẹ̀lú 2 àwọn tá a máa ní lẹ́yìn rẹ̀ ó là ń pè ní kí ni ó là ń pè ní geometric sequence ó kọ mìíràn tá a lè pohùn ó là ń pè ní exponential sequence so yóò bó ṣe jẹ́ exponential sequence ẹ rí pé alájọṣe tí ó máa wà láàrin táàmù kan àtèyí tó kàn lẹ́yìn rẹ̀ òun náà ní kí ni ká máa multiply mọ́ nọ́mbà kan náà ajá sí pé ẹja wo taláwọ̀kan náà ká fi ṣe tó bá yẹ pé first term mi tó jẹ́ a tó jẹ́ pé n tí ń multiply pẹ̀lú táàmù kan láti fi get táàmù mìíràn yẹn ká pé mo pè ní haru a máa pè wọ́n ní kí ni common ratio ṣe pé taláwọ̀kan common difference là ń pè ó mi pé tí n bá ní táàmù aláwọ̀kọ́kọ́ jẹ́ a pẹ̀lú n ta ti kọ́ sẹ́yìn a mọ̀ pé n táàmù ṣe láti fi mọ táàmù tọ́kàn lẹ́yìn rẹ̀ náà ni pé ká multiply pẹ̀lú kí ni constant ká pa pé constant yẹn ní haru ajá sí pé ọmọ jẹ́ a haru láti mọ tọ́kàn lẹ́yìn eléyìí náà á tún mọ a á tún multiply pẹ̀lú haru tá a bá fẹ́ mọ tó tún kù lẹ́yìn rẹ̀ náà á tún multiply haru pọ̀ mọ́ títí lọ báwọn ṣe ìpele fún wa ní kí ni ar squared ar raised by 3 ẹgbà ní exponent wọ́n fi máa ń pò ní kí ni exponential sequence so tí bá ẹ wá ṣàkíyèsí nǹkan kan a kọ first term a ní first term ó fún wa ní a ní second term a multiply pẹ̀lú constant yẹn lẹ́ẹ̀kan la fi ní ar so tí bá so third term constant mélòó la multiply r squared ẹ ṣàkíyèsí o ìgbà tó jẹ́ third term kí ni wà kí ló wà ní power 2 ló wà ní power ìgbà tó jẹ́ fourth term kí là ní ní power 3 là ní ní power ìgbà tó jẹ́ fifth term bákan náà a ní kí ni a ní 4 ní power ajá sí pé tí bá ní 100th term kí ni máa ní ní power 99 so tí wọ́n a máa ní 99 ní power a máa ní 99 ní power ọ̀dà tí bá ní 1000th term ńkọ́ gbọ́ ẹgbẹ́ kí nǹkan yẹn wà ń kó nílé yìí yọmọ jẹ́ ar raised by 99 ọ̀yà lugaf term ńkọ́ yọmọ jẹ́ ar raised by lugaf -1 so ajá sí pé lákòótán tó máa fún mi ní nth term ẹ padà mọ àǹfààní rẹ̀ ní ìsìn so pé òun máa jẹ́ kí ni ar kí n yọ wọ́n kó nu táàmù tí wọ́n ní kí n wá òun ni ọmọ iye difference iye lọ́pọ̀ difference yẹn tí máa multiply pẹ̀lú rẹ̀ ẹ wá wà pẹ̀rẹ̀ ilé ìta ní tẹ́lẹ̀ a ní 2 4 8 16 32 bẹ́ẹ̀ sequence ni adẹ̀ tí mọ̀ pé sequence yóò mọ tẹ̀lé òfin pẹ̀lú sequence mo lè mọ táàmù 100 so ṣùgbọ́n tí n bá ṣe fẹ́ mọ́ wa lọ́wọ́ kọ̀ọ̀kan kékeré lẹ́yìn 32 ẹ̀ ń jẹ́ multiply pẹ̀lú 4 64 lẹ́yìn rẹ̀ kí n tún multiply pọ̀ mọ́ 2 128 tí n bá ṣe fẹ́ mọ́ ṣe lọ́wọ́ kọ̀ọ̀kan báwọn mo lè mọ́ pẹ̀lú fọ́múlà yẹn torí mo ti mọ̀ pé nth term mi òun ni arn -1 ajá sí pé tó bá fẹ́ kí n wá s35 bá ṣe wà lẹ́ẹ̀kan tí ń ṣe 35 terms kí ni ọmọ jẹ́ báwọn a first term yẹn a máa multiply kí ni ìlọ́po mélòó constant yẹn láàmà multiply pẹ̀lú rẹ̀ 35 yóò máa jẹ́ 34 ẹ̀mọ́bìnú ṣẹ̀ǹpa aláyàn wọn àkóńgbà yóò máa jẹ́ ar raised by 34 so ti yé mi báwọn so mo dẹ̀ ti mọ̀ pé a mi first term ni nọ́mbà alákọ̀ọ́kọ́ r òun ni constant yẹn tó yẹ pé constant tá a fi multiply rẹ̀ tá a mọ̀ sí 2 tá a ń pè ní common ratio so ilé máa jẹ́ kí ni 2 times 2 raised by 34 2 times 2 raised by 34 yóò mọ̀ dọ́gba pẹ̀lú 2 raised by 35 so mo bí agbọ́ àlàyé yẹn yékéyéké mo rò pé agbọ́ àlàyé yẹn yékéyéké ìjẹ́ tílẹ̀ ẹ bá yé wa tàti gbọ́ ìtọ́jọ̀gbọ́n tó sọ níbẹ̀ tádẹ̀ sí mọ̀ bá ṣe lè mọ̀ àti mọ̀ yàtọ̀ tó láàrin geometric sequence àti kíni o àti arithmetic sequence nínú àwọn sequence mìíràn tí wọ́n fẹ́ ká túmọ̀ ọ̀la ń pè ní kíni o triangular numbers ẹ má gbàgbé sequence ní ètò tó yẹ pé ètò wọn mófin kan wá òfin yẹn ni wọ́n mọ̀ sọ pé kí lẹ́yìn táàmù yìí táàmù tó tún kàn lẹ́yìn rẹ̀ ni mo sọ fún wa pé episode 72 láwà pẹ̀lú pé tòní kí ni ọmọ kan lẹ́yìn episode 72 episode 73 kí láàmà kàkà tó kan 72 71
ẹ wá di triangular number àwọn triangular number ni 1 3 6 10 15 21 28 36 45 bẹ́ẹ̀ ni tẹ́ bá gbàgbé rí pé ńgbà tá ṣe Pascal triangle mo ṣàlàyé triangular number yìí so tí a máa rí triangular number látara kíni o in tá ń pè ní kíni àkójọ àwọn dot tó pé dot tó bá mú triangle wá ẹ máa wo tí mo gbìyànjú láti sọ ní ẹ wo eléyìí nísìnyí báyìí mo ní dot kan mo tún wà ní dot méjì báyìí ṣe pé ọ̀dà triangle báyìí yàká pé bá tún dot mìíràn méjì mẹ́ta ṣe pé òun náà ṣe kíni o òun náà dá triangle mìíràn so tí yé bá tí bá tún ní dot mìíràn 1 1 2 1 2 3 1 2 3 4 ẹ pé ìyún náà ṣe kíni o ọ̀dà triangle ẹ̀rí tá bá ro àwọn nọ́mbà yìí papọ̀ òun là ń pè ní kíni o òun là ń pè ní triangular number ajá sí pé tí triangular number ọmọ jẹ́ ni pé láti mọ first term òun náà ní 1 láti mọ táàmù tó tẹ̀lé first term òun jẹ́ kíni o 1 second term òun náà ní pé kó jẹ́ 1 plus 2 so tí third term kó jẹ́ kíni o 1 plus 2 plus 3 so tí yé máa fourth term yóò máa jẹ́ kíni o 1 plus 2 plus 3 plus 4 fifth term wọ́n máa jẹ́ kíni o 1 plus 2 plus 3 plus 4 plus 5 ẹ̀rọ àwọn nọ́mbà ìbáyìí wọn là ń pè ní kíni o triangular number tó yẹ pé sequence yẹn tá a bá fẹ́ mọ eléyìí tó kàn a máa rò láti bí kíni o láti bí táàmù yẹn wálẹ̀ ajá sí pé tó yẹ pé seventh term ni mo fẹ́ wá yóò máa jẹ́ 6 plus 4 plus 5 plus 3 plus 3 plus 2 plus 1 plus so tí yé ma so la fi ní triangular number wọn náà ní 1 3 so tí 6 10 mo bá gbọ́ àlàyé yẹ yékéyéké bá so eléyìí dẹ̀ sì jẹ́ kíni o eléyìí jẹ́ 15 eléyìí jẹ́ 15 ọ̀yà sáwá rẹ̀ ni tó lè mú òfin kan wá tó nígbà mìíràn a lè máa mọ òfin yìí a lè máa mọ in tí ó kàn ká tó kan nọ́mbà mi o ẹ̀rí pa ala ní 1 á jẹ́ kíni o first term jẹ́ 1 second term jẹ́ 3 third term jẹ́ kíni o 6 fourth term ó jẹ́ 10 ṣe pé ó ń dàbí kí mo ṣe pé kíni o kí n mọ ro pófin yẹn ni pé nọ́mbà kan táàmù kan kí n mọ ro 1 mọ́ táàmù yẹn kí n máa multiply wọn papọ̀ divided by 2 ẹ máa wo ẹ rí pé tí n bá ní ti first term ní ìsìn ṣe pé mo ní ẹni mi pọ̀ jẹ́ wọn ajá sí pé yóò jẹ́ 1 plus 1 divided by 2 ṣe pé 2 àti 2 ó gé 2 okùn 1 padà x2 nígbà pé táàmù mi ní ìsìn second term ní ṣe pé yóò máa jẹ́ 2 times 2 plus 1 divided by 2 ṣe pé 2 gé 2 ó tún kù 3 third term s3 ṣe pé ó náà máa jẹ́ kí ni o 3 plus 1 divided by what divided by 2 ẹgbẹ́ lè jẹ́ for 2 year 1 2 year what 2 times 3 6 so I just pé tí n bá fẹ́ mọ sequence báyà tí n bá fẹ́ mọ term 100 term nínú triangular number yìí kí mọ́ dára mi láàmú fa yóò mọ̀ jẹ́ kí ni o 100 times 100 plus 1 divided by 2 fáàtà bá fẹ́ ṣe GRE irú àwọn ṣẹ́ báyìí wọ́n ṣe kí ni o wọ́n jáde àwọn ilé tí wọ́n mọ́ ń bè lọ́dọ̀ wa sọ mí pé tá bá fẹ́ mọ̀ fifth triangular number wọ́n lè ní ká find the 100th triangular number ìmọ̀ dára yín láàmú yóò mọ̀ jẹ́ 100 times 101 divided by 2 ọ̀yà kí ni kth triangular number wà jẹ́ kth òun náà ni pé tí wọ́n wáyé pé nọ́mbà kan jẹ́ k yóò máa jẹ́ k times k plus 1 divided by 2 so Lugard number ńkọ́ yóò máa jẹ́ Lugard times Lugard plus 1 divided by 2 ẹgbẹ́ nínú àwọn àpẹẹrẹ mìíràn tó tún máa ń ṣe kí ni o tó máa ń da sequence tá a mọ̀ òun náà ni square number kan rí pé sequence lòun náà òun là ń pè ní kí ni o perfect square ẹ má gbàgbé pé perfect square òun náà ni pé nọ́mbà tó yẹ pa lè rí square root wọn wá tó wáyé pé tá a bá ń square nọ́mbà kan yóò mọ̀ fún wa nọ́mbà òun padà ṣe ń pé tí n bá square 1 ní ìsìn tó wáyé pé input mi ó jẹ́ 1 tí n bá square 1 ṣe ń pé màmá ní 1 square ó jẹ́ 1
2 square yóò mọ fún mi ní 4, 3 square yóò mọ jẹ́ 9, so ti mọ̀ 4 square yóò mọ jẹ́ 16, 5 square 25 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ilé là ń pè ní square. Ẹ mọ̀ pé òfin tó kọ́ àwọn jọ ní ìsìn òun náà ni pé a máa ní n square. Ajá sí pé tí n bá fẹ́ mọ 100 star mo eléyìí ké mọ́dà mi láàmú kí nǹkan square náà ni ẹ rí pé sequence lòun náà torí ó ṣe kí ni o wọ́n bá àwọn òfin wọ́n bá àwọn òfin yẹn yóò mọ sọ nọ́mbà eléyìí tọ́kàn lẹ́yìn rẹ̀. Nínú àwọn nǹkan mìíràn tí wọ́n tún fẹ́ fún wa ká mọ̀ nínú àwọn sequence òun náà ni cube numbers, so ti yé bá ṣe é gbé òkè náà ẹja kẹ́kọ̀ọ́ kan mi báyìí kí lá padà bọ̀ sí abidjan square root náà ni ó ti yé bá ṣe é gbé inverse náà ni pé tá a bá ní inverse number kan input ó ń fún wa ní output, ajá sí pé inverse output yẹn ó gbúdọ̀ mọ fún wa ní kíni o ó gbúdọ̀ mọ fún wa ní output padà, ó dẹ̀ gbúdọ̀ mọ fún wa ní output padà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni cube of number pé input wa kápá tún ní input wa ó jẹ́ positive number, mo ní tá a bá fẹ́ kọ positive number òun náà ni n greater or equal to 1, so ti wà so 1 cube 2 cube 3 cube 4 cube àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sequence kan lòun náà 1 2 1 8 27 64 tó láti bí báyìí mo tún lè mọ eléyìí tó kàn lẹ́yìn eléyìí tó tún kàn lẹ́yìn rẹ̀. Nínú àwọn eléyìí tí wọ́n tún fẹ́ fún wa ká mọ̀ òun náà là ń pè kí nínú àwọn àpẹẹrẹ sequence là ń pè ní kí ni Fibonacci sequence, sáàmù túmọ̀ rẹ̀ àmọ́ tó túmọ̀ sí ẹ̀rí pa tí wọ́n bá rú àwọn sequence yìí pàdé o 0 1 1 2 3 5 8 13, so ti yé bá irú àwọn sequence báyìí là ń pè ní Fibonacci sequence. Ẹ má gbàgbé pé sequence ni pé àkójọ ètò nọ́mbà kan tó yẹ kó tẹ̀lé lófin. Kí lófin eléyìí? Òun náà ni pé a máa mọ nọ́mbà tó kàn lẹ́yìn nọ́mbà kan pẹ̀lú pé a máa rò kí ni o àwọn nọ́mbà méjì tó ṣáájú nọ́mbà wọn papọ̀. 0 nísìn kò lẹ́lẹ́gbẹ́, ajá sí pé 0.0 òun náà ló fún mi ń ta láọkọ. Ṣùgbọ́n tí bá fẹ́ mọ nọ́mbà tó tún kàn lẹ́yìn eléyìí nísìn sẹ́yìn pé yóò jẹ́ 0 plus 1 àbí ká gbé akọ 0 1. So in tí ó kàn lẹ́yìn eléyìí náà ni pé nọ́mbà méjì alákọ̀ọ́kọ́ táàmù méjì alákọ̀ọ́kọ́ yẹn kí n mọ rò ó papọ̀ òun ni ó mọ fún mi ná táàmù tó tún kàn eléyìí ọmọ jẹ́ kí ni o 0 plus 1 1. Tí bá tún fẹ́ mọ táàmù tó tún kàn táàmù méjì alákọ̀ọ́kọ́ táàmù méjì ìgbẹ̀yìn yẹn ìmọ̀ rò wọ́n papọ̀ yóò fún mi ní táàmù tó tún kàn lẹ́yìn rẹ̀. So òun náà máa jẹ́ kí ni 1 plus 1 tó jẹ́ kí ni tó jẹ́ 2. Tí bá tún fẹ́ mọ táàmù tó tún kàn lẹ́yìn eléyìí kí n tún ro méjì ìgbẹ̀yìn yẹn papọ̀ 1 plus 2 ẹ̀dìgbò fún mi ní 3. Tí bá tún fẹ́ mọ táàmù tó kún lẹ́yìn rẹ̀ 2 plus 3 ó jẹ́ 5. Tí bá tún fẹ́ mọ táàmù tó kún lẹ́yìn rẹ̀ ó jẹ́ 8. Tí bá tún fẹ́ mọ táàmù tó kún lẹ́yìn rẹ̀ 13. Àwọn eléyìí là ń pè ní kí ni o Fibonacci sequence. Eléyìí náà ní àwọn òfin bó lẹ́sìn máa mọ òfin eléyìí tó ṣe kí ni o tó tò lẹ́yìn rẹ̀ òun náà ni pé mo ní 0 mo ní 1 mo ní 1. Tẹ́ bá ṣàkíyèsí eléyìí dáadáa ṣé mọ̀ pé tí n bá ro eléyìí papọ̀ méjì alákọ̀ọ́kọ́ méjì àkọ́kọ́ ká tó kàn là ń rò papọ̀, ajá sí pé mo lè sọ pé nth term mi ṣe pé ká tó kan nth term ká pè bá ń kọ nǹkan kan lọ báyìí tí lè bá jẹ́ first term 2 3 tí máa ní ellipsis mi ṣe pé ká pè bá ní n kí n tó kan nígbà tó yẹ pé mo mọ̀ pé 1 ló ń kún nọ́mbà yẹn mo fi ń mọ táàmù tó kàn nínú sequence yẹn. Ṣe pé lẹ́yìn 2 mo mọ̀ pé 3 ni ó kàn bó mo ṣe mọ̀ mo ro 1 mọ̀. Lẹ́yìn 3 a mọ̀ pé 4 ni ó kàn torí mo ro 1 mọ̀. A dẹ̀ sọ fún wa pé ètò yẹn a lè gbé látẹ̀yìn. Ṣe pé tá pé mo ní 4 nísìn tí bá fẹ́ mọ tó kàn ká tó kan 4 òun náà ni pé màá máa yọ 1 kó nu 4 ó fún mi 3. Ajá sí pé tí bá fẹ́ mọ tó kàn ká tó kan n náà n minus 1. So yé mi báwọn. So tí bá fẹ́ mọ in tó kàn ká tó kan n minus 1 yóò mọ jẹ́ n minus 1 minus 1 tí ń ṣe n minus 2. Mo bá gbọ́ àlàyé tí mo ṣe báyìí a jẹ́ sí pé tá bá fẹ́ mú òfin yìí náà yọ lákòótán báyìí so táàmù yẹn náà mo jẹ́ kí n mọ ro kí ni o táàmù méjì àkọ́kọ́ ká tó kankan ṣe xn nísìn tí n bá fẹ́ mọ ní Fibonacci sequence yẹn náà ni pé kí n ro dàdàngọ́ méjèèjì papọ̀ táàmù méjì
ká tó kan táàmù yẹn gangan fúnra lára rẹ̀ ajá sí pé SN ní ó máa dọ́gba pẹ̀lú kí ni o SN minus 2 plus SN minus 1 so ti yé mi báwọn so tí wọ́n bá ní kí n wá kí ni o S7 ẹ̀yin lè mọ S7 àfi kí n mọ kí ni o X5 àti kí ni àti X6 papọ̀ so òun là ń pè ní kí ni Fibonacci sequence tó yẹ pé tí ọmọ jẹ́ òfin yẹn náà ní pé kí ni o ká máa ro nọ́mbà méjì tọ́kàn lẹ́yìn nọ́mbà méjì ká tó kan táàmù yẹn ká máa rò wọ́n papọ̀ torí pé àkókò ti lọ púpọ̀ a mọ̀ dúró ní bíbá yìí ní èní kí la kọ́ lè ní òun náà ni a ṣàlàyé sequence o àní sequence yìí ó yàtọ̀ sí set nítòótọ́ wọn fara pẹ́ra wọn sequence náà ní kí ni o ètò nọ́mbà kan tó ẹgbọ́n mọ́ ń tẹ̀lé àwọn òfin yẹn ni ó mọ̀ sọ pé lẹ́yìn táàmù kan á mọ̀ mọ tó tún kàn lẹ́yìn táàmù yẹn mo ṣàpèjúwe bíi kọ́ yẹ pé màmá àti bàbá kan wọ́n bímọ ṣùgbọ́n tó jẹ́ ọjọ́ orí tó wà láàrin àwọn ọmọ wọn bá ọdún méjì ni tí wọ́n mọ̀ ṣe kí ni o space tí wọ́n mọ̀ fi ń kún ọmọ wọn ajá sí pé tálákọ̀ọ́bí bá jẹ́ ọmọ ọdún 8 èyí tí wọ́n bí lẹ́yìn rẹ̀ yọjọ́ ọmọ ọdún 6 ìpòfin kan lọ́jọ́ àmọ̀ tó láti mọ̀ pé 2 ni wọ́n fi ń kún so ti yé báwọn so ẹni tí ó mọ̀ kù lẹ́yìn ọmọ ọdún 6 yóò mọ̀ ọjọ́ ọdún 4 sequence ni mo ń ta bá fẹ́ da láàmú sequence náà ni àwọn episode tá a mọ̀ ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ ìgbà tí episode tọ̀sẹ̀ tòní tó jẹ́ 72 a ti mọ̀ pé tí ó kàn lẹ́yìn episode tèní tí ń ṣe episode tí ń bọ̀ lọ́sẹ̀ tí ń bọ̀ kọ́lọ́run bá kí ó sọ àjùgbà náà lọ òun ni 73 lẹ́yìn rẹ̀ náà ni 74 tó bá ti jẹ́ pé ètò tó bá jẹ́ pé tó yẹn ń tẹ̀ lófin òfin tá a fi máa mọ tí ó mọ kàn síwájú rẹ̀ tàbí sẹ́yìn rẹ̀ òun là ń pè ní sequence mo dẹ̀ sọ fún wa pé yàtọ̀ sí set nínú set ọ̀nà ìgbà tá a mọ gbà tó element wa kò ṣe pàtàkì akáláṣe mo ní tá bá ní set of vowels mo lè kọ báyìí A I E O U ẹ rí pé ìntó bó ṣe wá ṣùgbọ́n sequence tí òun náà ni pé A E I O U mo ṣe tò tẹ̀lé wọn so that màá fi máa mọ̀ pé lẹ́yìn E I lọ́kàn lẹ́yìn I O lọ́kàn gẹ́gẹ́ bí àpèjúwe nísìn 1 2 3 4 sequence náà lélẹ́yìí náà torí lẹ́yìn 4 yìí mo mọ̀ pé 5 ni ó kàn lẹ́yìn 5 6 ni ó kàn ṣùgbọ́n set bákan náà wẹ̀ tó bá yẹ pé nọ́mbà yìí náà lẹ́fẹ́ gbé ẹ lè gbé sí ní sequence a lè dá bí wọ́n ṣe tòórú ọ̀nà ìgbà tó ó ṣe kí ni ọ̀nà ìgbà tó kò ṣe pàtàkì fún set ọ̀nà ìgbà tó kò ṣe pàtàkì a sọ fún wa pé set nọ́mbà kan ò lè wá lẹ́ẹ̀mejì kódà bọ́ wá lẹ́ẹ̀mejì ẹ̀ẹ̀kan náà láàkà tẹ́ bá gbàgbé ẹ rí pé kápá bá ní set A tó bá jẹ́ 2 3 2 4 tí wọ́n á ní ká wá cardinality A pé cardinality ni pé element ń bẹ́nu set kan element ń bẹ́nu set kan element mélòó àwọn wà nù set yìí ẹ má sọ pé mẹ́rin ò mẹ́ta ni o torí 2 náà ni 2 ọmọ jẹ́ ẹ ti gẹ́tẹ̀ báwọn tí wọ́n á ní ká lọ sínú kíláàsì yẹn mélòó ló wà ń bẹ̀ tí wọ́n á ní Gàfárì Lukman ń bẹ ń bẹ̀ Fatima wà ń bẹ̀ Paul náà wà ń bẹ̀ Gàfárì Lukman náà sì tún wà ń bẹ̀ sẹ́yìn pé ẹ̀kan náà lẹ́ẹ̀ka yàn so ti báwọn ṣùgbọ́n ní sequence mo sọ fún wa pé nọ́mbà kan lè wá lẹ́ẹ̀mejì bíi tá bá ní alternating 0 and 1 tó ti ẹ mọ̀ pé túmọ̀ set náà ni pé lẹ́yìn 0 1 lọ́kàn lẹ́yìn 0 1 lọ́kàn lẹ́yìn 0 1 lọ́kàn ó lè bá sequence iṣẹ́ báwọn ṣùgbọ́n ní set bó ṣe wù kélé yìí gùn tó kódà kó jẹ́ pé a ní element 100 níbẹ̀ tó wà ń jẹ́ pé pàṣípàrọ̀ 0 àti 1 náà ni ṣùgbọ́n set tá bá fẹ́ concept 0 àti 1 náà ni ó mọ̀ jẹ́ cardinality rẹ̀ 2 náà ni ó mọ̀ jẹ́ mo bá ti mọ̀ àlàyé eléyìí tó wà láàrin sequence àti set báyìí a wá sọ fún wa pé gẹ́gẹ́ bí set náà ni sequence a lè pín sí finite sequence àti infinite sequence infinite sequence òun náà ni tó bá jẹ́ pé kí ni o iye àwọn tó bá jẹ́ ètò element ń bẹ́nu ètò yẹn tó bá lóǹkà òun ni finite tí ó bá lóǹkà òun ni infinite àṣàlàyé àwọn oríṣiríṣi type sequence tá ní o àlà ní arithmetic sequence òun ni ètò kan ní o tó jẹ́ pé òfin tá a fi mọ tọ́kàn lẹ́yìn táàmù kan òun náà ni pé ká máa rò tàbí ká máa yọ nọ́mbà kan náà kún òun wọn àpẹẹrẹ òun náà ni pé ká pín bá ní 1 3 5 7 ẹgbẹ́ tẹ́ bá ṣàkíyèsí kí lófin
tọrọ mọ́ sequence yìí mo ń ro túmọ̀ táàmù alákọ̀ọ́kọ́ mo fi ń gẹ́ẹ̀tì táàmù ẹlẹ́ẹ̀kejì tí bá tún fẹ́ mọ táàmù tọ́kàn lẹ́yìn tẹ́lẹ̀kejì nítorí túmọ̀ tí bá tún fẹ́ mọ ilé ìtọ́kàn lẹ́yìn rẹ̀ nítorí túmọ̀ wọn là ń pè ní kíni arithmetic sequence so ti máa ẹ̀rí geometric sequence bákan náà tẹ́pà bá multiply táàmù alákọ̀ọ́kọ́ tàbí táàmù tí ó kàn lẹ́yìn tálákọ̀ọ́kọ́ pẹ̀lú nọ́mbà kan náà tàbá ń divide ẹ̀ so òun náà ni so jẹ́ tí táàfù mọ̀ pàdé ara wa ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ ṣé púpọ̀ ó dàárọ̀.